ariwo èmi nìkan ni mo pa Yetunde ẹ tú àwọn yòókù sílẹ̀ ní Aafaa Ramani tó pa Yetunde ń pa ní kóòtù o. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025 yìí ni àwọn ọlọ́pàá tún fojú Aafaa Abdulrahman tó pọn ọmọ akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ olùkọ́ni àgbà tìlú Ìlọrin Lawal Hafsor bíi ẹran àtàwọn afurasí mẹ́rin mìíràn bá ilé-ẹjọ́ fún ẹ̀sùn ìpànìyàn, ìgbìmọ̀pọ̀ hu ìwà láabi, ìdígunjalè àti gbígbé ẹ̀yà ara ènìyàn kiri. Ẹsẹ̀ ò gbèrò lásìkò tí wọ́n gbé àwọn afurasí náà dé ilé-ẹjọ́ láti nǹkan bíi aago 8 òwúrọ̀ kùtùkùtù ní èrò ti pé bíbà ní gbogbo àyíká ilé-ẹjọ́ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò sì dúró wámúwámú tí wọ́n ń dáàbò bo àwọn afurasí nítorí kí àwọn ará ìlú má bàa yalù wọ́n. Nígbà tí onídàájọ́ Sanusi Muhammed jókòó lórí àga ìdájọ́ rẹ̀ ní Abdulrahman tó pa Yetunde náwó pé òun fẹ́ sọ̀rọ̀. Ariwo náà tó sì ń pani wípé òun nìkan lòún pa Yetunde, torí náà kí ilé-ẹjọ́ tú àwọn mẹ́rin tó kù sílẹ̀. Ní báyìí ìjọba ìpínlẹ̀ Kwara ti gba ẹjọ́ náà kúrò lọ́wọ́ àwọn ọlọ́pàá gbà tọwọ́ iléeṣẹ́ tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́. Lẹ́yìn eléyìí ní barista Isa Zakari sọ fún ilé-ẹjọ́ pé adarí ẹ̀ka tó ń ṣègbèfọ́ba ti gbàkóso ẹjọ́ náà tí afurasí Bello sì ní ẹjọ́ láti jẹ́. Wọ́n ti wá sọ wípé ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara ni wọn yóò gbé ẹjọ́ náà lọ báyìí nítorí pé ilé-ẹjọ́ májísírèètì kò lágbára láti gbọ́ ẹjọ́ náà. Onídàájọ́ Sanusi ti wá sún ìgbẹ́jọ́ sí 20 oṣù kẹta ọdún 2025 yìí tí wọn yóò fi wá wọ́gi lé ẹjọ́ náà nílé-ẹjọ́ májísírèètì tí wọn yóò fi máa lọ jẹ́jọ́ ní ilé-ẹjọ́ gíga. Agbẹjọ́rò fún àwọn òbí Yetunde barista Fọlọ́runṣọ́ sọ fún àwọn oníròyìn lẹ́yìn ìjókòó ilé-ẹjọ́ wípé òun kò tako kí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ gíga ṣùgbọ́n ìdájọ́ òdodo ló jẹ òun lógún.